wasi. Wasi. Then we are saying. E traza wa no wata suto. Okay. Ami wa gwalo. Wakoyo. Ukumale ko ni wajo na ngiri meno abiru kwa wajo yi. Bala awi baba no. Anya baba yi. Ti babu wa babi mi. Awori ma no kwa. Baba na kwa. Wa ko jukone ku. Hi, oh my can cook. Wa ko jukone ku. Okay, no problem. Do ye wo do obi wo USA ju na we. Mo pa ni go bi ona. Why fool? Why you no ko do? What you right? Emmanuel. Ogwaja te ko lo mo yi. Emmanuel. Umanira. So we dey that pasania. Ija wa igbe wa bi olugwa. E mo wa ni lasi kwa be ni. They don't feel what drop what be left. Then e ka mo wa wa. Then wa pa no ka mo wa e wa mo ni. E o wa wa ke do do ke na o si ju eri. A me si no so. Ibi be wa ro ye. Ibi be wa ro ye. Je wa ro ye. Bi away. E ko mo ma gi eki. Don't they know? E ko mo a gi eki. O we mo na dia. E de mo na bi e be ni. Una fi an jagbon. O fi an sagbon mo me we this your father. E ka na hin ni ga. O ji ati pastor. E ma ni e ka ma pastor ti yan ya. E ni abo. E ya ka mo gbe de ni aka ku le gbe mo ro ko le bia. De no ni ki mo. O wa bi o me de ni ma ko le gbe. De no kan we bo. O ke de ngbe bie. De nu gbe bie ku e ku gbe e mu na. O ga le gbe. O ka mi bi me re padakiri. I love you. De nu ya we badagri pe ti nu ya ro. They will be back. Yeah, They will be back. Hey, be abawa. No, they will be back. No, we are ke badagri. De nu fi agboa. Iwo ibi bi e ka gie ni be fo. We me and we toast because e ka we winner. Hey, my ale. Where get they go there? Don't know. If you are not going to be with, and the man was little busy. He will have my guy. Oh, that's out of money. Yeah, what? Me. Yeah, no. I was so I don't no do I What's the honest number? I bet for local. You supposed to have market. I say you want to go to Bishi. What is Hey. Oh, what I want over here. It was Hey, body here ni bobo yo gele se ke si na ma ni gala gele se ki mo ni we o si bobo be bobo yo brother let me tell you e we ba mi ni ta toru ya ye we la be be ma na we ni we wo ni pe yo wa ya wa tun ma fi ko bo wa ma je afan bobo ni no mo to bobo ni wa mo jagere Kenesi gegu ite mwe do ha gbere ya iwon na wesi ona se no na origin ni we mu wesi ega mi call mi bo call mi we mi ka ina wo ina we wo won ni ka bo we iriji abun ose azero ina even ya we mi we keke ni madiri ya ma e wo gbaje ugbe so we gumere we ni ona wo ma na we ina we but wa do o de bury an makian ona we ni tama we no e worry we bury na iho na fia no o ke bi ke mu ke yu we bury na we ha we okay we ha we ni we eh shati we ma no pa on hey sister Angela we na tamo ba ya oh no sister Angela 3 million we ha pay hey sister Angela get okay owo ni to mo ro pa owo ya se gbe to mo fi bata anything fi wa wo owo yo ya pe ya sister Angela we se baby ije o market do 3 million na wo hey there you budget ega mi ni o me wo gbe o me no we agree to pe mana o me wo gbe
So what can you? When I'm a boy, we go where I spend you go. You don't know where we want to go. Eta we guy, no. You sister. Every girl one. They okay, where we go? Eh? You cook one? Ah, you can. Italian. Come you come, you know. All the first Nigeria. Come you come. I see Italian come out with. But I don't know. Well, okay, well, I'm going to 3 years. Baba, now say you can. Ore ma te me no dire. Taba guri mo. Ibe ta me. No zele lo ka egbe. When I can we bury na every time ya re do check. Why the name ya ge. Ube aka me kwa na ro so ori ba utare ma ki ayo wa. Mary ba wa de. Ah, bo gbegbe me kina bi ya gbegbe no polo Oma nino. Ega me we nino we do message we. We are there. That mo ama o sa bo aru bo ba no ya ti we. We e very agri ma. Igbe ni yo mo kan wala. Ibati ha han lo. Ibati ha. Wa lo. Papa 44. Ivani ke 45. Mo ni no ta. 44 again. No, Ivani ke 45. Me because me wa gbara 45 me dia en wa. Oma. Okay, me you me bu ka me brasibo. Nja. Owo yin bu brasibo. We special no. Owe no we special. Owo arejo woni. E me we ni me ba no. Owe ya se gbupon no wa ka gbe kin ajo. We yan ade ya. Awo. We na do we. We na mo do we. Mo do ka gbe. Aja mo wo ba ni. Ya ya. O mana. Ja. Me we mo be ga go e bo na. Wo ni wa akolo le ga wa ba. Okay, love you. Dege. Na oruan. Gawe no bio me na ni zo wa. Ola wo ke na ya pe. Ati ti oro ni wa bibi kian ya. Owe yin rare. Owe ti yan grade dupo. O me ke no fo le. Na we bury ana. O we si. Na mo ke gede. O me go gbe. E bury man on say Emily sin. Oh, Emily o pa bo o no di no di. O pa we gbe. O amo pa le gbe he. O wo pa mo le gbe. E pa to ra ka igo mo go family. Go ata le yo. We wan go ro me wa de nya mi la kwa. No me go na e go dai. E dai wa de mo de no ro yo. De mo de. O me de mo de. E mo do ke kwa. E mi la pa go me wa ron. Ka ke to ave fa. Ja. Ka ke to ave. Ave. O kun mo. O ni we fi to ne. De ne mo wa ri u. E mo. O kwe mi wa mu E wa do ko ni. E mo. Bere se oni. Emi awe e la mani ma wa de mo no so we yo. Aposa we what e popular tie gogo ban eni e wa le kin se wa no ma opa emission na wa we e ya fe no aposa wa ka po wa on ni wa on ihun ano wa gbe no wara tena ni wa bi hon ni opa na me yo pe wa yo pe e o ya pe e ya here We take na riebo. E ga gido. mo egun ya so pe isago yi me e ya here bi mi an hin wan wa ma bi ti le dia e mi se so lo ga ni ti tala ti so pa gi ba bi e ikilo mi na mi e ri ma Oni ri me. kaka bo no lo mi na me wa mi na mi o we Ebi sha fa fún mi opa osun na wa he be dura kwa lo. O le we popular. Na o ke na wa fe ra ro baba. Ye te mi ma me ni mi ma se ti we na ti awo E pa egbe o. We me na ra me na ka mo we e go la ku ni. E da kana. We me na. We me kwe fa. Ha? That don't even make a say with him. Ah, so kun. O ya we Oni se. How do we go for a sen? O ki se gbe. O lo ki mi na ne.
que vous voulez. Et assez par les Guinéens. Et on y va, tiens, du respect. On est là. Naga pour y or ya coup. On te beaucoup rien. Demande. Au vieux non dio na. Et Badagry. On a héré. Et oui bien. Venez me quoi c'est on ose na y regarder nous beaucoup. Webo Badagry ou tamani go ya ikwele ma. Demande. Déo ça. Ouais, area pas manger. Kakabo. And Cabo in a Kakabo. And Erenania 1.8 a material for now. Okay. So the manai really apana and very yah so here 1.5 me. Yeah, quite. We'll see. If you have failed about to solve our way, no, sir. If you know that I'm a wapper. You have a team by Ramon. Oh, not your way, no guy. I think one better, Baba. Very well, I go now. Oh, the thing is that you see, when I was in Benin, I got married before I moved to Badagry. The music in my family were doing. Then, my music with 10,000 or 11 or 12,000. No, let me learn. We have family by Benin. But Badagry man, you would only want to book a musician. 30,000 naira, he come with 40 boys. Oh, have anything. Alabako ya fe, oh, have anything. Where Papa Okawa? 40 boys. And you what you have Vego? Where travel Okawa? A driver making. It will not any have The state in which we got you, Badagry. Just look at you. The Greek Beret, my budget is 70,000 naira. That's my budget for music. Where? 70,000 naira. Hello. You go by. Radio Papa. Who 70,000? Get Papa Jacobona. No quack Papa. Ego, our back below. When you go to 70,000. I thought instrument. When I was instrument. A Moloko, and a Papa. My instrument. Who's on my easy? I'm going to go. Where's me beg where you know could just like the teaser. Very well. Very man. All don't you go now take out to go cool. But was I going to cool man? I know what I go London. What you want to will you keep quiet? Uno acaba more person. I did Badagry. I'm a person. I did Badagry. So pay money. I like it. This guy. Oh, when or soon. And I'm a grab baby. Go ahead, yeah. Grab yeah. What? I want you guys. What up, baby? Where's the when me do better, well, in a kubelo. So, in a suppose no the office. Where or you may have the. So, since you may be where in a kubelo, me also do be. So, here in Wigbene, in the office at the time. Where's it? Domo. Where's it? Domo. Domo. In a way, I got book one. I know it by in one young if you're there. I make no one here for you any of your. What one daddy? Here he book, it will come here. I know it by now, Fiore. Where's it? I so do we because 70,000 in here, tiny in Yamu Boto. A Sagio Hoho, a bag 70,000. Uniga de fue where the so me beg you na kubiro ya on arrive Badagry ya the office on arrive Badagry ani na ge Badagry obi no do o mo ya ka de je ti me pa e be sha na ge gogo e popular na aga popular e wo mo e go wa ya mo o wa yo kwa I will go to Badagry I bring musician ya do ko e wa san san wa o mo je o wa yo kwa ya gbe ke no fo le ni be na ya fe ki ro o de o ya o ri ba inu we bo ira be ru wa ta wa iwo bo eri ma o wa yo kwa ya gbe ke no kwa na ye le ya fe un da we ri mama pe mo de ke ama pe mo wa ka ta to we na ye ya kwa egbe akon we kwa egbe akon we kwa mi se egbe akon we kwa Gamere Brazil but we dey. Eko. Wa gbogbo no kwa. O me nenu bia me nwanyi wo. o lawe pe a we see Obo kingide ku mo.
Me me we gwa bien. No no ga gufu no. Wa go go we da bala wa. Okano. Baba ni. Ama Brazil poto e. Oruwe. We Brazil poto. We se o ato. Mama ni ni yo to. Bobo we gbo e we. Wa mi ya bon ni viete me. O fu egbe tu wiye me. O ato. O inu wa e wa na mo. Ma ki gbo egbe abu we. Mo no mi te mi. Ato de mo. Atan. Ayi na me le gota. O wa le po. E wo mo ni. O ru le pataki. O ato. We se o. Oti ma ke lo wo wa ya so nu wa ya ni bo ni e. La ho. Ya be na ni kun. Ebi ya pe na ke ri gba o. Ko ma mo gbe ne. Mo ya pe wa mo gbe wa mo de yo re na ha to ke na. Mo se lu wa ka na si ajo. O ga ma re ma na. Ajo me le ki ma e ma dana. O bo ge gbo yi. Ala ga gbo ro. Ebi ya pe no ma o afu obo o. Ilo. Owo de na wa afu o ni na gbe mo re. O so be. Ma yere. Ya ti o. Ana tenai. Yo wa le. De ko de wa ni. Boki. Oh, Ya ya yo. Wora ni. Oh, that's why mo da me ga na ko kan. On va sen. E ga ya pa no. On wa respect the boy. Ama me pa. Wora ni yo to. Wora yo to. Wora ni yo to. Oh, no. Oh, no mo yo to. Be ilo. Wora ni yo to. Mudane o sa bo ngwe kwa lo. We wa mo fe o tu. Ame ngwe kwa lo. O mu hoje. Do mu nu je yi. Ada fun e do asi mwebe. Ai wa. O go pe me. Mo ja lu go ga e kwa we pa wa ku me won de kwa ku me won sa pa. Ede ma gba. They don't know him. Wo danyo. Me ma tie na o ti ni kwa. E o danyo. Ah? Me me go kwa go bia. Ame mo nse. E bia ile we na me lo ta. Me me ge mo go bia. Ede baba bi we do fi me. O da fun e ko friend of tun ori anyo re o. Baba Davio fa. Ya nyu no. Baba Davio. Awa ke boyfriend do ra awa o magbo. Yes. So ba de bai. O ti he agwe. O wi o no di on. Wara ni ko na. Be ra wo pa. Wa ni ke ama me bo na ko. Ero. Me me ge pe o sa. We wo ri. Wa mo. Como we go tell that ko ma mi ami mi ti ami o da mi. O ke na ko kan. Ma ni ni bura yo pa yo mo na ya je la. O fo to mi. Aga uno ka. Aga wo mi ta. Ona we de tombo king mo ko. Tombo king na dai. Ah wa no ke na. Wa me na nyo anwo. No ma mi. We se na me. No me ka to mi o ko be na. We se na me. We de na ba me ba. Ai ga me. Wa mo aba. Wa mo aba. Ba mo wa pe. Ya me ma. Ya go e bu bo. Ni mari ko re ni. Ba wo ya je la. Ya ri kas. Ba wo ya mo. Ya de bebe ni wa mi na. O wa gbara black na mi pa de gbe lo si go bi mi. Ime wa hinti. Ọma ka yo ni awe ko si me we ni ke do me wa hin right na positive and negative. Se no de gbe no de bi eti ya wo. Ọma. Ya be gura me gbon. Yo kere no ya support wa be ya. Eta ya de no. Wa ha mira. Na wo. Dona wa mi ko ni ha de ni ma. Gome wa di ma ko bo ni emi na wa di ni me. O ya ni ke ma kan, o me be na ji. Owo wa ya mo ya support wa. Yo, la na ba tu, o ma ya o. Ye o. O da ya le na. Atiti. Iko ni wa gege ma la egbo we gbe. E de gbo we wa ya shan. Me me ye de we ye ni we ya mo ise but o ni we wa so to. Sino ni ko no. Ni ma wo ni asa. Bo ni asa. E me je asa. Npa asa. Npa. So ke mo si o. La ta mo be o pa ya asa. Ama o ya ga bi se go ya fan ma. We ko ni go na 3 million. Atiti 100,000 iye 30. All 3 million. Why ba ko to se 1,000 naira 100 or 100,000. Okay, do ko ke se 3 million. Well, lo wa o me ko no yo mo e do o te yin ta. Hello, Ina. E gbo ka me. O ma go wi 3 million. You go here make I say support wa ma no wa dey do it. Ma pare na. You dey support. Era support. Era ma se no support. Wa get say ba o wa no ma si e. Ati say
He said Action. What's in here? Guys, I see. Give me no. Oh, woman. Mom, Oh, say woman. don't pass. Dọ̀lẹ́lẹ́ta ọ̀rọ̀ àwọn ọmọ wọn yà ọ̀pọ̀ wọn yà dà sí gbogbo wa náà. Ẹ̀ ó wẹ̀ wọ́n ti yàn. Ìkọ́ta fìtì wà ní ìpínlẹ̀ yẹn wà bẹ́ẹ̀ yẹn wà bìlẹ̀ bẹ́ẹ̀. Even though we're just going to go before. Sọ̀rọ̀ bá wọ́n ṣẹ́gun ẹ̀. Sọ̀rọ̀ bá wọ́n ṣẹ́gun ẹ̀. Wọ́n mọ̀ pé wọ́n yàn láti rí nínú ọ̀pá. 100,000 yé 30. Ẹ wo ìgbọ́ kàmẹ́ frustration sí ẹ̀. Wọ́n máa lè ta lọ frustration sí ta lọ. Bẹ́ẹ̀ ni mo ní ìyàgbé rẹ̀ sọ̀rọ̀. Ìlú ká lè kọ́ lọ. Yawa mi kuma to. Ai wa ya ne ki dogo. Okay, ai na fi kula ma. Ai iru ba ma una ko iberi ana. Tu sais rien c'est. Emily c'est. Emisi. Ah bon ko dia? Na fun ni ba te. Enu wa ta na ipo yo to Emily we ko won no do we be ga ni mana. E ga ime. Si oni aye gbe yo to. 5 ka o. Yes no. No pa wa wo bi mi no jobo. 5 ka o. Oh to. 5 ka o. One for me no jobo ka o. Then avec tomatoes or chobo. Avec no pa. Wa gbe 5 million 3 million yo ni. Ye 3 million ka chobo. Oh, I did say, I did say. Ebi ya fe wa gbe 3 million yo. Costa. Me ayi ma o. O iye me ṣobo me. Ojo me. Inu era wo wa ma o ni, e ma o na. O ipa no kan. Iyo ibi, e beri ma o na. Be ma ya dele ni e, dele lama. De labo chobo be pise bi afe yo wa. E ma pon eje be. O ya gbe kalopi. Sanofi. Wa te me beria. Obi ọkàn keke ogbe ari won bo. Okay, ogo bu kan de o kan. Ogo Johnny, who keep that way. Ogo we ti obo kan. Igo da fun are si bi na. Ha. Nu we bi me na mi ori. Yes o, igo gbe na do. Okay, obi ọkàn na keke. O keke nu we kan ari won bo ya te me beria. Very go na egu we no gi ma wo mo ni. Igo ila o bo de ko no kon ba ka fa chan. Wa ku o we do. E mata. O ya gbe tetika. Tenu ba gbe. Like I said, imagine je pedia, be ma television. Bol laban o da fun akata o wa kin. Ona we Na mi o de. Ọjà tó bẹ̀ tún ti go. Ọ̀nà wẹ̀ 5 cow ẹ̀ máa dẹ̀. Ọ̀nà wẹ̀ 5 cow ni zẹ́ ọmọ jùn. Mẹ ọ para aró mẹ bọ. Ọ̀nà na mi o. Senior bros. Ìlà máa para aró mẹ. Ní àyà sáré mà ìdèdè dé. Dẹ́n náà wẹ̀ awọ ṣọ̀bọ̀. Ẹ yàn fẹ́ náà kẹ́ ẹ ní à 3 million ti bẹ̀ sẹ́ ẹ máa ní ẹ rí. Ẹ máa wá tà mí yẹrẹ. Thank you. Wá jọ ni yàká. Eni ya ha we iye no me go kiyan we peri ala. E wa sa. Kiyan we peri. A mi egbe de yo. Ari emeje numa. E na ri me fo. Awa ukoro de. Ono ba ka fachan. E pe no ko do wa ko wo. Ọmọ. O di se we. Ana wa de we so na ke so na mi. Atiti we na pa mi. Ana ne we so na ti de gbe wa ke ya gbe. Rest na me colleague me. Na yi we. Na yi we be yo. Na yi we. Akaso ene. Ayi we gbe so wo to. Ayo dame okun be ti bo ka. Tẹ̀mẹ̀ ó ní sẹ́, ikú ló ní méje, ó gba àpẹ ọgọ́ mi. Si Camilo, me we gbe ya de ba we. Igo ila wo bo ne uti egbe. E ko da be awo we. E wo ni no o awo we. Why yọ ni ha? Ma fa ka wa wo. Dem no yọ ni ha. Dem we yọ ni. Wa ga o de ya ni we peri ada. Kagbe. Yo, go here. Kagbe. Come here. Oh,
Wọ́n sì yé lọ́ọ́ bí ọkọ̀. Kò sẹ́wọ̀n rí ẹ̀rọ. Ní ọkọ̀ ṣùgbọ́n àwọn ẹrù yẹn mẹ́. Ẹrù yẹn mẹ́. Ìwọ wà. Ìgbé káwùjọ. Àpẹjẹ́gbò. Ìgbé náà kàn mí. Wọ́n wá òkè ní wákàtí náà. Wọ́n wá níwájú afáàná máa mú ìwà rẹ̀. Ọmọ ẹsẹ̀ nùwà bẹ́ẹ̀ lòwe lọ́ba tún lélu ẹ̀ láyé ya ní ilẹ̀ fún wa. Bàmí orí èmi náà kù. Ọ̀dọ̀ wọn wíyẹn rẹ̀ wépo. Wíyẹn à ń sọ ìbẹ̀rẹ̀ à. Ìmí ya fẹ́ náà lò. Ìyá rẹ̀ ga ẹgbẹ́ onígbà ní ẹgbẹ́. Ọ̀sẹ̀ nìgbà ẹgbẹ́ yà ní mẹ́fọ́ alẹ̀. Wọ́n yẹ gbọ́ ẹ̀fọ́. Wọ́n yẹ gbọ́ ẹ̀fọ́. Wọ́n kà wọ́n yẹ kà wọ́n èmi tí ní kẹ́ ẹ̀. Jábọ̀yà rẹ̀ wúde. Wọ́n wọ́n kẹ́ àmàlà rẹ̀ lábọ̀dọ̀ tì. Wọ́n yẹ gbọ́ ẹ̀fọ́ yẹn. Wọ́n bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn. Ẹni ká ẹ̀wẹ̀ yẹn á tó yọ. Mẹ́mí ti àṣẹ ẹgbẹ́ náà yà jábọ̀yà. Wọ́n kà wúde. Àràwẹ̀ náà gbọ́dé náà tẹ̀ náà ta. Kúwẹ́ kìkì àgbọ̀yà ọ̀tún. Iyo ilé jábọ̀yà kẹ́kúwẹ̀ náà rí rẹ̀. Ìgbà fi ọwọ́ ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n gbọ́nà. Wọ́n á yín mẹ́fọ́ àkógbẹ́ kìnnà wọn bá tún lẹ́nu ẹ̀. Wọ́n yẹ gbọ́ ẹ̀wọ̀n kúwẹ̀ wọ́n náà. Ibẹ̀ ni bẹ́ẹ̀ kàn mú wá. Wọ́n yẹ gbọ́ ẹ̀fọ́ ànyà. Ibẹ̀ ni kàn mú wá. Nínú wà bẹ́ẹ̀ yín mẹ́fọ́ à. Màmí yẹ wọ́n yẹn agagẹ́ wọ́n bọ́ ni wà lẹ́gbẹ́. Ní àkàyè. Ẹni nọ̀rọ̀ àgbà bẹ̀ rẹ̀. Àgbà bẹ̀ yín mẹ́fọ́. Ẹni nọ̀rọ̀ ọ̀nà rẹ̀ sẹ́ kí owó ti ẹni bọ̀ bà wọ́n. Àmọ́ kẹ́wọ́n. Pàánù gbóyè nínú wọn bá tún lẹ́nu ẹ̀. Yìí wà ẹgbẹ́ náà. Yàrá tí a máa mi gbé ọmọ ọdẹ ara. Iye rà mí náà kọ. Ata ẹ̀rọ àgbẹ̀pọ̀. Ẹ̀ta àwọn olùgbọ̀pọ̀ à. Owó tó ọmọ amúdó ọmọ àbọ̀ mẹ́. Ọ̀pọ̀ pọ̀ mẹ́kì ẹgbẹ́ náà. Ìmọ̀ òun ní ìlànà ẹ̀fọ́ mẹ́rin. Gbẹ̀rẹ̀ àwọn yẹ. Kàmẹ́ẹ̀ wọ́n lọ gbọ́n ìbèrè ìbèrè bẹ́ẹ̀ lè rè lásìkò láyé. Táwọn ẹ̀rọ bá tún lè lọ ẹ̀yìn. Ìlú mọ́nà mi wọ̀. Wọ́n yẹ bọ̀ ọ̀pá lọ́fíọ̀. Wọ́n yẹ bọ̀ ẹ̀fọ́. Wọ́n yẹ bọ̀ ìlọ̀gẹ́ wọ́n yẹ gbẹ̀fọ̀ yẹn ẹ mọ̀ ní àwọn ẹ̀fọ́ ẹ̀. Ọ̀sàbọ̀ kù iná wúlò ẹ̀sọ̀ ká ìdílé ìdílé ẹ̀gbogbo adé wọn eke pọ̀pùlà ọtí òsà ẹ̀họ́ àbọ̀ wọ̀ wíwọ́ wọn ọ̀rí kò ìfẹ́ ni à áwò ọmọ akọ ìfẹ́ ni ìjọ ìfẹ́ ni yéye bá pààyàn má rè ọwọ́ bí ìjà gbọ́n lọ́wọ́ mẹ́ka kàbọ̀ ndagberu bí gbogbo fẹ́ni yẹn lánàá bẹ́ẹ̀ ni kàkàbọ̀ 70,000 ọ̀kẹ́ mi kù ẹ́ kù kọ́má 7 lè rí mà nínú yà mí nà mí wọn ọdún sẹ́ni pé pé ara fi sí yà yín yẹn ló là ọ́ ndagberu yìí náà má yẹ ṣe àti ìpè àṣìwò yọ̀ ọ̀dà ọ́ ẹ má yà pẹ́ níwádé mà níwádé ó pọ́ wọn ndagberu mà náà má gbé ọtí mà Mrs. Bravo ọ̀rẹ́ ìbọ̀ gbẹ̀wẹ̀wẹ̀ yẹn ká ṣe tí àṣà nẹ̀ ọtí mà gbẹ gbogbo gbẹ yẹn ká rí wọlé lọ́dún yà kú ọgbogbo ọtí mà náà bìbìrì 100,000 ọ̀nà bìbìrì ìwọ 1.4 ẹ̀ Mrs. Bravo yìí hà. Mrs. Bravo ọwọ́ pay cash. ọwọ́ pay. Wọ́n ní Mrs. Bravo. yes ìyẹn wàá pay ní wẹ́ cash. yes ọ̀nà ìwà rí wọlé. yín bẹ sì máa gbé. ní ìwé gbé yẹn ká dé nítorí táwọn bọ̀ lóbi òyìnbó ti ọgbẹ́ ọmú ẹgbẹ́ nẹ. na la ona don to ya ji fe ndagwe egwu ni eme e tere wa han surprise ni we si wa to e gogo no ga ijare we mo Mrs. Bravo ya kun Mrs. Bravo garon ika wa ni e so egwe fa o ya me a di ma one e ba e anyon lo ki an viore yes wọ́n e bo si me bu o ri ba e no ro 50 pieces of takeaway pack. That's right. Okay, have viore e obun 2 Eniki, 2 malt, 1 gobe. They buy 2 sachets of bottled water. Hey, my view. One woman, no. Hot hero. I will hot hero. No problem for that. You don't need. I tell me where worry we wearing. What is wrong with me? You work am. Tell me the like body man. E we no view no wa. That we ikufune. Advertise we me chao. Anye me chao. Again do agmo logo. Mani pa worry ere meri wa. Ko ni worry ni be ba nya. Awa. Yele awa we. Mema we ekuwe le we ana we na kaza o. For te kwere ni yo. Igo. Wato baba wasi. Okay na me sa me kiri. Emi kiri si so le me ke Badagry. Ama idiri la wa ijo ni kanyo ni. We abo wa ye do Badagry. Ya do boye do. Ya be Badagry pa. Badagry.
de na bu ba wa yi mo gbe na. So what Sanya obere de ma de mo kwato me le ma de me la ma de we ma de wona yo Ajela. Wa to. Me go. Na me ge sene. Emi ya wa de okay. The problem here there o. Fiancé me no what am me. Owe no te mo go de. Okuno mo go na mi ani mo go here ni. When we tell you. So the woman wa me see there. Yes. Why the problem? If you anything. Will you keep quiet? So, okay, but we go. Ogun wa boni. So you need turn away between that next week end. When you are what do okay. When my work do it. Emila o Arizeria. What the lady. Okay, but don't. If you're in a zipper way, a bed at hand, worth more than $1 million. Oh yeah, Anyway, we may not tie where a queer Cateria Mugo and then Mamma go up. What give my way to be myself? I mean, I say, what was it? Ever go on them now? After my cat, when the Mugo they go in here. I will go more than the queer. In your head, you'll be on a hill. Walker. A book when worker. No way after, but Miss Cacoda flavor the minute with Walker. You know where's the when I'm wet. No, you about the job or Jamie. No, you got to know. I used to be. You go feel that you we have one. Na no Baba you go me ya. Oda fun me o ka we yan we yo be no but o me we me be we e be mu boy we be ro bia na. Oda fun no o si ono mo me. O we yan re no do ma me. What de go to no check up. Oda fun mo da mo hin agbe. Eyan no be gbe cow no ro o we yan we yo boni. Ale di cow na. Kaja de no. Wa so ma do da fun me ati gbe. Kaja de na de oda fun ri wa ni odo polo de gawa. Ya se ba be kana me fo be wi ati a ti wa me canopy nya wa me ona we ya we ye wo se geju e gbo wa me ba gbon. We am we be ro ya de mu kan ye di afi. Wa fi ni wa ba e. Eri o wa no baba. Abu ya we yo be here. Gai oda fun we de o ma pa no. Amoro yo eko. Amoro ni eko awo. Okagbe go be na go. Ya you will take your damn go Okagbe. Okagbe go logbe. Yeah. Hello. Me guys rogo. E ke na fio goji. Oye gbiwo pa le gbo. So tu mo ma we ka wo ene ma be je ma wo. Ama ewe. Lo pa me aka mo we. E dero. Mi a bi ala ma bi me dero. Omo pa la fi mi wo na mo fi gbolo ku sai. Wo ni e ti. Ayege ugbe. Me ayege ugbe. We say o se be. 121 Emila e president Congo ya party bon gbele. Ukia Amen. Egui ora pa la wa na ka ila wa yi. Mano la ika lo e. O se vere ma. Afo fa ba we oso wa re na. Idoni. Akemi egwe ayo yo mo go ira mi. E la gwi ma. Wa. O isoti bugbe. Embarrassment bugbe le tere de na wo ma gwa de. Ire. No dai dona. O da. O ke se de na ha we bere ave mi gbe de. O no nya ni isoti we. De na de bere ma we de.
Abana gbera. Mama na ye ba dero. Amopa no ogbo kagbuwa. O mi eru hu. Na o ejo mo da. Ade kira me fe na mo re ko na wo wa ro so fu mo. Da me ga rogo no ro. Ko pa no me ti arogwa ni me do me we etime. Iye do ai sort we. Ya oni water nana. Yes. Water nana ba kan wi oyin yo hiru we. Ya o se gbe na. O se gbe na ga ni sene. We na na do ai sort we no ma. On we ti sort ni ro ma go o yi no. Aya mo gbe. Oya gbegbe. We gre ka won do si e na do ka. Mo e ma ye mali ka fi ko. E yo para mama. Asi gbe mi. The time ma when. Ni mo ba ye re. Apo we apo mi apa. Ima o ni de gbe mi o inside of him ma. O se sete na we na o. Get ire o. Ku wa ko le o. Aya ko ma e ga ta ya gbegbe. Ilé jago ya mẹ́rin ya gbogbo ẹ̀ tẹ̀lé. Ní àjò ní ewé ìfàdó rẹ̀ bẹ̀rẹ̀ yẹn gbé. Ẹ̀rẹ̀ ní ẹ̀bùn gbà fún ẹ. Ìpè tí wọ́n jẹ. Ìrìnpá àwẹ̀rẹ̀ ìrìnpá jẹ ẹ̀rẹ̀ báyìí lè mẹ́sì wáyé. Yẹ wáyé o. Èyí tí wọ́n gbogbo ní agé báyìí náà nàyè bọ̀. Ìwé ti gbé gbé mẹ́. Ìmẹ̀dẹ́kùn olómi náà dùn náà ní ọgbà mú gbé ẹ̀. Nǹkan mi wá fọ́lọ́ ní ọgbà yà mú gbé ẹ̀. Ọlọ́pàá jà yẹn. Àwọn ènìyàn táyé. Ọ̀wé àìgbé wà sẹ́wọ̀n wọ́n mọ́ná wẹ̀ sí ọmọ kàmi ẹ̀rí ara. Ọ̀gbọ́n ní akẹ́ ọ̀dọ́. Ọ̀gbọ́n ní wọ́n akẹ́ ọ̀dọ́ wẹ́ orí ìmọ̀ àríyá wọ́n yẹ kàn wọ́n ìgbà ara wọ́n yẹ kàn yọ̀ ọ́nù. Eru gbẹ́ okùn ara yọ̀ ọ́nù náà. Abẹ́rú gbà. Ṣògbọ́n kó bẹ̀rẹ̀. Ẹ̀ amẹ́wẹ́ abìrìṣọ́ bọ́ bọ̀ṣùpá. Ẹ̀ mẹ́rẹ̀ bí akọ̀. Angela ni màá mú yíyá kọ́ ní ìyàwó àwárẹ̀ o. Ìyẹn máa yóò kú wa ni mọ̀. Ẹni pẹ́sì ọwọ́ ìkẹyìn bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀. 5 days. Ìgá ẹwà mẹ́ni wà mí ò bọ́jẹ̀ náà. Àwọn òṣèlú ẹ̀wẹ́ ọ̀dọ́ ní ọ̀dọ́ fi káàdì náà lórí owó gbọ́ ni. Ọwọ́ àwọn ọmọdé yẹn fi pa wà tó. Ní ọgbọ́n náà lẹ̀ gẹ́wò, ọwọ́ dáfẹ́ wọn ṣe ayọ̀ rere. Àmọ̀ yìí náà. A problem ní àrọ̀ bẹ́ẹ̀ ni àwọn yẹn àwẹ̀ ẹ̀ máa jẹ́ ajá nínú. Ní àwẹ̀ sí ẹ̀wẹ̀ sí. Nọ́ọ̀mà sí kò yẹ yíyẹ náà mi rọ̀ ọ̀pọ̀ òkú ọ̀rẹ́ dání ẹ̀sọ̀ ọ̀pọ̀. Ẹ̀ sí ọ̀pọ̀ pọ̀. Àríyá ẹ̀ ní ẹ̀. Akẹ́kọ̀ọ́ sí yíyan tàbí yíyan. Yes. Àbí bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ lọ́ adójá ìkì. Bàbá ìgbẹ́jà ìkì. Ìdẹ́bẹ̀ yà máa fọ̀nà ẹ̀ bẹ́ẹ̀ bá wà kẹ̀. Ade ìkè bá ká ìkì yẹn náà wọ́n bí àbí mu. Wẹ́wẹ́. Dàbí wẹ́wẹ́. Iye. Ota na wa ti jibe. Boca é. Boca. Hello, Juan. Vem aí. Aí, pede ha. E pede para o que não igual não. O quê? Meu rovie. O boa para. O ataca para bom. O agbeuga. Meu rovie. Mo fone. Mo be wa we o mo bo. Ge gbota mo. Iyo mi na. Ori ero mare ta yi we. Ori e wa ogbo e. Mo be gbe na mo ja na mo ke 5 years time. Ọwẹ́. Ka we mo 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 te be. Na go go police. Wa saka. Ogun gbe. Wana ya oje igere no rewebo. Wana delay. Ah, we no jigere. Odo fún mi mama. Ka tu ase so se. Hello. Owó no money. Wow, so again. All we kina. Who go next week? Bro, say try. All the teje. Era me pe pe mo try. Ya gbera. Bless you, me jera me. Ogbo. La go fe. La bro, la mama make me kina la. Era me boka. Shame on you. Hello. Shame on you. Tete. Me papa ko ti ko. Mata. Me mata. Na ya yi go ya be ma we better get. Back mo ko no bi o me ni. Ere ni o me ni. What's it? Mama say na this people work. Mama okay. When I'm mad at me. Then
Bena kan we. Mo ja ko wala na we bela gira. Agba wala. Donu ken. E ku yo da fi we. O yo we me. Aka bo gari wa. Si bena mi we e bi wona we. We dai. Unde we e ma fi joga hona. One of my father's house. Wait your very man. Who you go that be? Bring body out. Let's do the burial. But what I know. Era ga anya bi e era ga anya bi. E boy ki na bo. Eme. O e bo gbe de o yen. O good ya. O be na mate be. That's why we dey gba. O Take your time. good ya ki e bo lere ide baba. O de. Gbebe hiya. Gbebe hiya mo di. You say the go na come here. David Allahu. Ni wa na ya la ja. I'm not going to do it. Erika. Erika ọ̀dọ̀ fún wẹ́ẹ̀ bọ̀fẹ́ ní wọ́n ká láti fẹ́ bí ẹsẹ̀ yà mí ebe ni. Ẹjọ́ lọ yá ọmọ ẹ̀ bọ́gà. Ọba máa bẹ yọ ọjọ́ fún mi máa sẹ̀. Ebe ọ̀nà eré kan pè wọ́n wọ́n wájà ní gẹ̀ẹ́. Wọ́n sún wá sẹ́rù akọ́ta. Wọ́n sí bá. Wẹ́ẹ̀ àná yìí. Lẹ́mí gbẹ̀gẹ̀ mi ti mẹ́nẹ̀. Òun ni a gbọ́ ní afẹ́ rẹ̀ mọ́. Wọ́n gbọ́dọ̀ dénú dẹ́wọ̀. Mo ní disappointment tó ta kìíní. Mais disappointment. Dénú wẹ̀ kí ẹ kọ́ lu wẹ̀ yọ wọ́n mi. Eruwa lẹ tọ́ba mi náà tọ́ yìí wú gbọ́ bíbí yé ké ọ̀la. Wẹ́. Àwọn yẹn ní pẹ́ náà yẹ kọ́ máa mi nìyẹn lọ́wọ́ wí yẹn ní disappointment. Ìsọ̀tọ̀ wẹ̀ yà fi ọ̀rẹ́. Now, ìbẹ̀rẹ̀ àtọ̀ ọ̀sùn náà. Igwe vi okyo na ya vi la dia. Igwe vi okyo vi. Ya vi la dia. Amemo. Kova. Amemo. Domo. Domo sa. Yo kojo. Yo don we mete dina. Owo mi. No wa be so ba la de mo wa. Ko lo ni ya mi e ola. Ni me ro wona wo wa lo bele ni me mo bo la la de. Ni ye ye budo. Ye, no famila tu. Boyfriend not Angela. Angela. You know, I don't be a rebel. I'll be saying your kind. Be a misoto. Yeah. Equally, my do few days ago. On a collie, or cat barrow, here, come here, a company, Joe. Oh, yeah, me go. The man said, 5 years ago, me burying and the ticket in a day. I'm going to your tunnel. No, never. I'm going to your tunnel. And yes, so hey, you come here. You know, as a woman, you could have was a young couple. Okay, Ben, you were 1 minute. I won't. Oh, dear, who are what by the rest of the no more color to now. We have a cat by no one about to the learning. You're Johnny. You want Johnny. It may never get so young. Peggy. You don't know. I'll worry the general. Oh, we are 50. No say now ika boy anya we fere fo ageruda owo no te mata we ya gbe mara bomu we ani me fo ime ya no mi o ba ki bi kan owo yin no ni are de sa na ye ibudo sa bu anu ba baba bi aja ji we anyu no te ga de la violi ko kege nya de to ya dele no we e boyfriend yin o bi ko yin ni ya dele nya no good de la nya si e kan ni na e ka bla la go o si e kan o ya ro mi ma ya o wa no mo se ko ti no ri da na Angela lo ka ti ga ke na ja o je $1 euro ni ma fun o le iwe ni ka ma we iyo ile na ra u ni anu de yusa ala be ko no ko na mo sa ga le e bu ya mo bo awa mo bo ani o yi na ma ise ite ya ma ya iya la ma na u na ira me iya me iya ko egbe yan da èyí ni gbẹ́gbọ́ ló yẹ fẹ́fẹ́ iná fi òmìnira. Ilé lè yẹ fẹ́ tọgbà. Ya gbẹ́ ìkáwé ha.
Igo gwen o. Ana we ka wa yan gbe. Hallelujah me ni ta ko. Yi. Ibi oni kan mo ni. Ni me ya o na we faro yen. Ka bo. E gbe ki an ni yen na me ni. Ije be. Iyen ni we wa na mi me we ni no re we to ro wi. E gbe ki an na me ya e we ya ga ne. De keri aja o yi ya fe. E we na ja oji ni ya. O ma ri bi o. Abi Ọlọ́run kan fi okoto. E si ni o. Ka bo. Meme. Ma mi yo yi. Meme. No we no say we dey mo dey. O mo be we no so we. Atu wuchiri o. Sisi memi gwen de. Mala mi ai yo. Ona no mo ya. Pe mo da da ga ya. E gbe ki an ku se so.